látọ̀rọ̀ Ìdùmarè yóò dípèjọ aládé ìròyìn àṣà lóòtú ìròyìn láti lè ṣe ẹyin ti Ìjẹ̀bú Òde Ayọ̀mídé kòkàn burúkú níròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùn rẹ́rẹ́. Ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ti kéde pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí àtúnṣe kéré kan nínú kábínẹ̀tì ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí akọ̀wé sí ìjọba àpapọ̀ buwọ́lù. Aṣòfin George Akume sọ pé àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso méjì ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn àti ọ̀gbẹ́ni Ahmad Musa Dangiwa yóò fi ìgbìmọ̀ náà sílẹ̀ nígbà tí wọ́n ti dárúkọ àwọn tí yóò jíròrò wọn. Ẹ̀dùn tó jẹ́ alákòóso fún ètò ìṣúná àti alákòóso ìṣúná orílẹ̀-èdè ni ọ̀gbẹ́ni Táíwò Oyèdélé ti rọ́pò tí ó sì ti di alákòóso fún ìṣúná àti alákòóso ìṣúná orílẹ̀-èdè báyìí. Pẹ̀lú èyí, ọ̀mọ̀wé Mukhtar Rabe Dama ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí olùdíje alákòóso àti alákòóso tuntun fún ilé ìgbé àti ìdàgbàsókè ìlú. Àtẹ̀jáde náà tún pàṣẹ fún Dangiwa láti fa iṣẹ́ lé alákòóso ìpínlẹ̀ tó wà ní abẹ́ ilé-iṣẹ́ náà lọ́wọ́ tí gbogbo ìlànà fífi iṣẹ́ sílẹ̀ àti gbígba iṣẹ́ gbọ́dọ̀ parí kí ó tó di ọjọ́ 23 oṣù kẹrin ọdún yìí. Akume tún ṣàlàyé pé ìpinnu ààrẹ ní láti mú ìṣọ̀kan, ìfọwọ́sowọ́pọ̀ àti ìmúṣẹ dára sí i nínú ìṣàkóso lábẹ́ ìrètí ọ̀tun. Ó tún sọ síwájú sí pé ààrẹ lo agbára rẹ̀ gẹ́gẹ́ bí abala òfin 150 àti 152 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 gẹ́gẹ́ bí àtúnṣe rẹ̀. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin méjèèjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìjókòó lẹ́yìn ìsinmi ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n fún ayẹyẹ ọdún àjíǹde. Lámì Ali jábọ̀ ìròyìn pé iṣẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin lọ ní ìdákẹ́jẹ́ nítorí pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ń ṣàárò ọmọ ẹgbẹ́ kan tí ó papòdà tí orúkọ rẹ̀ sì ń jẹ́ aṣòfin Mohammed Hasan Koluwatẹ̀sáfẹ́ rẹ̀. Àwọn alẹ́nulọ́rọ̀ pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní agbègbè aṣòfin ìlà-oòrùn ìpínlẹ̀ Ògùn ti fọwọ́sowọ́pọ̀ tó sì ti yan gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí olùdíje lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní agbègbè ẹkùn ìdìbò náà fún ìdìbò ọdún 2027. Hakeem Jimoh jábọ̀ ròyìn pé àpéjọ náà kó àwọn ọmọ ẹgbẹ́ ìmọ̀ràn fún gómìnà àti àwọn alẹ́nulọ́rọ̀ pàtàkì míì láti gbogbo agbègbè aṣòfin ìlà-oòrùn náà. Ní ìmúrasílẹ̀ ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, iléeṣẹ́ tó rí sí ìgbà àlàáfíà àti ìṣàkóso rere láàyè tí a mọ̀ sí KUTA ti ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ pàtàkì nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ìlú Ilé-Ifẹ̀ láti fi àyè gba àlàáfíà kí ètò ìdìbò náà jẹ́ èyí tí yóò lọ fún ojú òṣùwọ̀n. Ìpàdé náà ni àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù ṣe àtìlẹ́yìn fún láti kó àwọn olóṣèlú jọ láti ṣe àgbéyẹ̀wò ipò òṣèlú ìpínlẹ̀ náà àti láti mú kí wọ́n farajìn sí ètò ìdìbò tí yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí wàhálà. Káyọ̀dé Ọládòsù jábọ̀ ròyìn pé ìpàdé náà ni àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù ṣe àtìlẹ́yìn fún lábẹ́ ìgbìmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà torí sí àlàáfíà tí wọ́n sì ṣe àgbéyẹ̀wò àwọn àbọ̀ ìròyìn pàtàkì méjì. Àkọ́kọ́ ipò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí èkejì sì jẹ́ lórí bí àwọn ẹgbẹ́ òṣèlú yóò ṣe tẹ̀lé òfin ìdìbò. Ìpàdé náà tún ṣe àgbéyẹ̀wò ìṣàkóso òṣèlú àti ibi tí ìjà lè ṣẹlẹ̀ àti bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe lè faramọ́ ìlànà ìṣèjọba alágbádá àti àdéhùn àlàáfíà. Wọ́n tún ṣe àgbéyẹ̀wò àwọn ìmọ̀ràn tí ó lè jẹ́ kí ètò ìdìbò náà kún ojú òṣùwọ̀n kí ó sì wáyé láì ní àlàáfíà. Àwọn tó sọ̀rọ̀ níbi ìpàdé náà ṣe àtẹnumọ́ lórí ìjíròrò àti ojúṣe àpapọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti dènà ìwà ipá lásìkò tí ètò ìdìbò náà ń lọ. Tí wọ́n sì tún rọ àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn alátìlẹyìn wọn láti dojúkọ ọ̀rọ̀ pàtàkì nígbà tí wọ́n bá ń ṣe ìpolongo kí wọ́n sì bọ̀wọ̀ fún òfin. Díẹ̀ lára àwọn olùkópa gbé oríyìn fún iléeṣẹ́ KUTA àti ìgbìmọ̀ tó rí sí fífi àyè gba àlàáfíà tí wọ́n sì sọ pé ìpàdé náà tún sí ojúwòye wọn nípa fífi àyè gba àlàáfíà àti ìdí pàtàkì tí ó fi yẹ kí àwọn olóṣèlú ṣe ojúṣe wọn láti fi àyè gba àlàáfíà. Ìpàdé náà ṣe ìfìdímúlẹ̀ pé ìsapá iléeṣẹ́ KUTA àti ìgbìmọ̀ tó rí sí fífi àyè gba àlàáfíà àti àwọn alábàáṣe míì láti gbé ìjíròrò àlàáfíà ga láti dènà ìjà àti láti rí dájú pé ìfẹ́ àwọn aráàlú ló borí. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìfarajìn rẹ̀ múlẹ̀ láti mú ààbò ọkọ̀ òfurufú lágbára sí i nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ tó lágbára àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ètò ààbò míì. Èyí wáyé níbi ìkẹ́kọ̀ọ́jáde àwọn ọmọ ogun tó ń kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ ìṣàkóso ọkọ̀ òfurufú tí wọ́n ti kẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ìtọ́pa ìgbì rédíò àti iṣẹ́ ìṣàkóso ní ìlú Kaduna. Suraj Abdullahi jábọ̀ ròyìn pé ilé ẹ̀kọ́ iṣẹ́ ọkọ̀ òfurufú ń tẹ̀síwájú nínú mímú ìgbélárugẹ bá ìmọ̀ nínú ẹ̀ka ẹ̀kọ́ òfurufú pẹ̀lú bí wọ́n tún ṣe ń kọ́ àwọn òṣìṣẹ́ ológun àti àwọn aráàlú ní ẹ̀kọ́ nípa ọkọ̀ òfurufú. Níbi ayẹyẹ alápapọ̀ ìkẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ náà tí ẹ̀kọ́ ìṣàkóso ọkọ̀ òfurufú àti ìtọ́pa pẹ̀lú rédíò kìíní ti ọdún 2024 àti ẹ̀kọ́ ìgbéga fún ìrànlọ́wọ́ ìṣàkóso ọkọ̀ òfurufú
àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọkọ̀ òfurufú ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí àkókò pàtàkì nínú ìtẹ̀síwájú ilé ẹ̀kọ́ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà. Olórí ilé ẹ̀kọ́ ní ilé-iṣẹ́ ọmọ ogun òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gágun Ahmed Dare, ṣe àtẹnumọ́ pé ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú àti ìmọ̀ iṣẹ́ gíga jẹ́ ohun pàtàkì fún ìṣàkóso ọkọ̀ òfurufú. Pẹ̀lú bí ìbéèrè ṣe ń pọ̀ sí lórí afẹ́fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn alẹ́nulọ́rọ̀ sọ pé ṣíṣe ìdókòwò sínú ètò ẹ̀kọ́ bí èyí yóò jẹ́ kí ètò ààbò lágbára sí i. Ìròyìn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Kúkànmí lórúkọ oníròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.